lónìí kò àbí òtàn yín ṣé wọ́n á tán yín lónìí kò àbí òtàn yín kí ni ó dé kí ni wàhálà yín so ìwọ bàbá láti ọ̀rọ̀ rẹ ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ kó wá súnmọ́ bíbáyìí bàbá láti ọ̀rọ̀ tí bàbá láti máa ń sọ ń gbà míì ọ̀rọ̀ kankos ni bàbá láti máa ń sọ gbogbo ibi tó bá wo oníkálukú ló ti lè rí ìrànlọ́wọ́ ẹ̀ kò dìgbà tí yàn bá wọnú ẹgbẹ́ yín tẹ̀ ń ṣe yẹn kó tó rí ìrànlọ́wọ́ ẹ máa nítorí pé yàn rí ìrànlọ́wọ́ kẹ́ wá máa blọ́ọ̀kì ìwọ bàbá láti. ọ̀rọ̀ yìí dorí kò ó dorí bàbá láti wà ní secondary school tí mo ti ń ṣeré tíátà ọlọ́run lè gbogbo fún ẹ o kó jẹ́ president tampa lónìí ẹgbẹ́ oníṣẹ́ òṣèré èmi ìwé láti joyè kankan nínú ẹgbẹ́ òṣèré ṣùgbọ́n pẹ̀lú ọjọ́ orí mi I started acting 1976 ọbalẹ̀ndé lọ́gá mi ṣùgbọ́n ó ti máa ń kọ́mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu bàbá láti èmi ti kọjá ìtọ́ sọ pé tí mi bá wá nú ẹgbẹ́ tí mi bá wá ìpàdé tí mi bá wá meeting ní pé mi ní ọ̀rọ̀ ọ̀fẹ́ nú ẹgbẹ́ olórí I'm not begging you people mo mọ àwọn tó ń ṣe fún mi ní àwọn ẹgbẹ́ òṣèré tọ́lọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀ bàbá láti òre wo ló ṣe fún mi rí ipa olókóńgbà ayé mi rí nígbà tí bàbá Ìjẹ̀ṣà ní problem bó ṣe sọ gbà yẹn náà nìyẹn pé àwọn tí ò bá ti ń bẹ́gbẹ́ ṣe wọn kéré sí wọn I'm not ready to beg congratulate ẹ̀yin lẹ́yìn sọ́ọ́ school fọ́ọ̀mù mi ṣé gbogbo àwọn ọmọ tiẹ̀ ṣe gbọ́dọ̀ kọ́ ọ sí lọ́bìnrin àti ìyàwó ẹ̀ kí ló ṣe ń gbà ayé mi ìsinmi ọ̀la ìyá tó broad ẹ̀ ṣọ́ra o àwọn ọlọ́run yìí àwọn tó fẹ́ ṣe mí lóore fún mi ni gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí èmi ò retí oore látọwọ́ ẹ̀ mi ìdáni kò beg fún mi ṣùgbọ́n ló ń sọ pásìkò tó láti pé káwọn èèyàn gbàdúrà mi kọ́ dẹ̀ fẹ́ sí ṣàánú mi ìgbà tó wá ṣiṣẹ́ ń bàgẹ́ lọ́sẹ̀ mo wá bá ẹ̀ ń gbà náà lọ onímì kí n wá mítìn ẹ̀mí wọ́n ẹgbẹ́ ṣe ẹgbẹ́ kí ni ipa òun ẹgbẹ́ ṣe fún mi ẹgbẹ́ ló kọ́lé lọ́ra mọ́tò fún ya abijọba rẹ̀ lé ẹgbẹ́ ló bá yàgbó nǹkan kọ́lẹ̀ lọ́ra mọ́tò fún ẹgbẹ́ lọ́ra mọ́tò fún lálùdé ẹgbẹ́ lọ́ra mọ́tò fún mi please má fi mi gba rank ló jà ń fún. Parí Olódó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ gbọ́ tí bàbá láti tí Parí Olódó tó sọ bàbá láti sọ̀rọ̀ nínú fídíò ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n sunkún tí wọ́n ràn lọ́wọ́ yẹn wọ́n ní gbogbo wọn pátápátá wọn ò sí nínú ọmọ ẹgbẹ́ anybody tọ́lọ́ bá ti ní ó soríire kó tó jáde láyé ẹ jẹ́ kó soríire ṣé dandan ni kó wọnú ẹgbẹ́ yín ni ẹgbẹ́ tẹ́ ń wọ̀ tó já sí pé ẹ mọyì àwọn actors actress tó ti kú ni kí ni ìrànlọ́wọ́ yín lérí ẹ̀ actors actress tó ti kú nínú àwọn ti Yorùbá kí ni ìrànlọ́wọ́ tẹ́ ṣe torí pé wọ́n sí nínú ẹgbẹ́ yín ṣé ẹjọ́ ṣe fíìmù papọ̀ rí ni àbẹ́ ẹjọ́ pàdé nínú fíìmù rí àbẹ́ mi ni wọ́n ń bá ṣe fíìmù àbẹ́ yìí jọ̀mọ́ tán tẹ́ ń wo fídíò yìí nínú ilé náà bá ṣe fíìmù kánkọ́sì onífíìmù nìyí ẹ̀dẹ̀ mọ́ra yín ẹ̀dẹ̀ mọ́ bẹ́sẹ̀ pera yín so tẹ́nìkan bá ti wá ní problem ẹ̀ wá nítorí pé kò sí nínú ẹgbẹ́ yín ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ àwọn èèyàn tó ràn wọ́n lọ́wọ́ wọ́n mọ̀ pé ẹ̀dá yín tẹ́ wà nínú ẹgbẹ́ yẹn wọ́n mọ̀ pé kánkọ́sì nìyí tẹ́ bá da wọn ò ní dá wọn lóhùn àwọn gòun tiẹ̀ ní jáde láti wá tọrọ ìyànda pé káwọn bá àwọn kọ́lé wọn ò ní tọrọ pé káwọn ra mọ́tò fáwọn ẹ̀yin gangan tẹ́ pera yín ní mítìnì group tẹ́lẹ̀ wà yẹn èmi ò mọ mítìnì tẹ́ wà yẹn o ẹ̀yin lẹ̀ kò sí kan nínú yín tó máa jáde tó máa tọrọ nǹkan nínú lọ́wọ́ àwọn èèyàn pé kán ṣàánú àwọn fún ilé kíkọ́ kán ṣàánú àwọn fún mọ́tò ọ̀pọ̀lọpọ̀ yín ló ti sàárẹ̀ gan-an Àlàbí Yẹlò kí ni ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún máa tán pé ní Àlàbí Yẹlò bàbá Fèyíkọ́gbọ́n kí ni ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún Fèyíkọ́gbọ́n tó fi kú àwọn tó dẹ̀ kù láyé wọn ò fẹ́ kúkú ẹ̀sìn wọn dẹ̀ pariwo síta pé kán ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin wá ń jáde bàbá láti ń jáde níta pé wọn sí nínú gúrùpù àwọn wọn sí nínú mítìnì àwọn kí ló ń bẹ nínú mítìnì ayé mítìnì fíìmù lásán so ẹ ti sọra yín di máfíà gbogbo ẹ̀yin yòókù ẹ jáde síta ẹ tọ́lọ́n bá ní àánú rẹ̀ wà lọ́wọ́ àwọn èèyàn kan jáde síta káwọn náà tọrọ èyí tó bá fẹ́ rí mi nínú wọn kí n tọrọ kémi bá jáde síta ẹ gba nọ́mbà mi right wa màá gbé fídíò ẹ jáde màá dẹ̀ gbìyànjú tèmi náà kọ́lọ́njẹ kan ṣe oore fún anybody ẹ gba nọ́mbà mi gbogbo ẹ̀yin actors ẹ̀yin actress tó ẹ bá ní problem ẹ pè mí mi ò gbowó lọ́wọ́ yín màá ṣe tọ́lọ̀ bá ní kò ṣe fún yín màá pariwo ẹ̀ síta àádẹ́ pariwo ẹ̀ káàkiri tó yẹ pé wọ́n gbọ́dọ̀ fún yín lówó ni ẹ má dá bàbá láti lóhùn o bàbá láti ti yó ni o tó bá jásí pé bàbá láti náà wà ní position àwọn ará bí yìí ni bàbá láti náà máa tọrọ owó Ọlọ́run ti gbà fún bàbá láti ó ti ní titi ẹ̀ ẹ jẹ́ káwọn ẹlòmíì náà ní gbogbo yẹn náà kọ́ ló máa ní owó láti ra mọ́tò ló máa kọ́lé látara iṣẹ́ tó ti ṣe àánú Ọlọ́run wà o
tí àánú ọlọ́run bá wà ẹ jẹ́ kí àánú ọlọ́run bá kó ṣiṣẹ́, ẹ má disturb àwọn ẹni ẹlẹ́ni mọ́. Ẹlòmínà tí ẹ máa jáde láìpẹ́ yìí, Àgbàlá Gabriel ẹ máa ṣiṣẹ́ yín nìṣó, àwa máa support kódà a máa share pẹ̀lú yín. Welcome, well done, God bless you Àgbàlá Gabriel. Ǹjẹ́ ta bá rí irú èèyàn bí Àgbàlá Gabriel yẹn tó bá pọ̀ dáadáa, tá a bá pọ̀ tí irú wa pọ̀ níta tó jásí pé adúró tá a fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́, àwọn tó kù díẹ̀ káàtó, ìwọ̀nba lẹ́kọ́ àwọn èèyàn tó, àwọn tó ń kú pínpín yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní kú pínpín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà lọ́sibítù tó jásí pé wọn ò gbádùn, ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn nígbà tá a bá rí èèyàn tó bá dúró tì wọ́n bí aṣọ, tó dúró tì wọ́n bí aṣọ lọ́rùn gẹ́gẹ́ bí Àgbàlá Gabriel ti dúró yẹn, ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ti rẹ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn máa gbádùn, inú wọn máa dùn, bó tiẹ̀ jásí pé wọ́n máa padà kú náà ni, ẹ̀rín ni wọ́n máa fi kú. Àgbàlá Gabriel, thank you so much. Mo like program ẹ, mo dẹ̀ like effort gbogbo tó take lérí ọ̀rọ̀ tí ó ṣe yìí. God bless you more Àgbàlá Gabriel. O ṣé púpọ̀, máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ tó ń ṣe, mo support ẹ pẹ̀lú ẹ. Go on Àgbàlá Gabriel, o ṣé púpọ̀. I need àwọn èèyàn mọ̀. Pàápàá jùlọ Àgbàlá Gabriel nìkan kọ́ ló yẹ kó wà. Ẹ̀yin Mùsùlùmí ṣe ti kẹ́kọ̀ọ́ látara tí Àgbàlá Gabriel ń ṣe. Ẹ̀yin Mùsùlùmí ò ní jáde, a ní rí nínú yín kẹ́ jáde kẹ́yìn náà máa ṣerú tí Àgbàlá Gabriel ṣe. Tí Àgbàlá Gabriel bá ń ṣe sí sáìdì kan, kẹ́yìn Mùsùlùmí náà máa ṣe sí sáìdì kan, a ní rí yín kẹ́ jáde. Ẹ̀yin YouTube tí ọyọ kan tẹ́ mo máa jà lé lórí náà ní pé tó bó ṣe ka náwù yẹn, bó ṣe ka kéwù yẹn kò fi máa rí fà sí, kò fi ná kíra sí. Muftada ló sọ bẹ́ẹ̀ yẹn, Mùdọ́ríù ló gbà. In problem tó bá Mùsùlùmí nìyẹn. Àfá olóko ẹni kéwú ká gbọ́ pé àfá kan sọ̀rọ̀, ìṣẹ́ni kẹ́yìn máa lọ́lọ́ tí yín ẹ máa bẹ́sẹ̀ kéwú tí ẹ̀ rí tọ̀ nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ máa ṣẹ̀ṣẹ̀ wá lọ kó tíra kan jáde níbi tí tíra wà. Ìgbà ẹ lẹ máa ní ọ̀rọ̀ tí ṣéwù kíní kan sọ yẹn èsì rẹ̀ rèé, ẹ jọ ibo là ń bá yẹn lọ níbi tílé ayé ń lọ. Ẹ jókòó kalẹ̀ síbẹ̀, Àgbàlá Gabriel ó wà ń bẹ̀, ó lọ mú Muideen tó ń rìn káàkiri, ó ràn lọ́wọ́, ó kọ́lé fún. Èyí sì jókòó síbẹ̀ pé àfáà kan ò mọ̀ kéwú dáadáa. Ẹ jókòó síbẹ̀, Àgbàlá Gabriel ó ràn ìyá ìbejì ọmọ aráyé le. Ibi tí ẹ̀yin ti ń pariwo káàkiri alùsúnà ni kó jẹ́ àfáà, alùsúnà gangan ni original, alùsúnà ni kíní kan, alùbídíà ni. Kí ló kàn yín pẹ̀lú alùbídíà? Sẹ́yìn lẹ fẹ́ dájọ́ alùbídíà ni àbí ẹnìkan fẹ́ dájọ́ alùsúnà ni? Nǹkan tó yẹ kẹ́ ẹ dìde dúró kẹ́ ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́, kẹ́ ẹ dìde kẹ́ ẹ máa wó oúnjẹ fún àwọn èèyàn ní gbogbo ìlú káàkiri. Mọ́sálásí lẹ̀ ń wá káàkiri, mọ́sálásí lẹ fẹ́ máa kọ́ káàkiri. Mọ́sálásí mélòó lẹ fẹ́ ní Nàìjíríà? Mọ́sálásí mélòó lẹ fẹ́ kọ́ sí Nàìjíríà? Ẹ súnmọ́ bí kò wá ṣàlàyé bí mọ́sálásí ṣe jẹ́ ní Nàìjíríà fún yín ẹ̀yin Nàìjíríà. The largest mosque ní Nàìjíríà lónìí Ọ̀yọ́ state ló wà. Ẹ lọ ka percentage mọ́sálásí tó wà ní Ọ̀yọ́ state. Mọ́sálásí tó pọ̀ jù lónìí Ọ̀yọ́ state ní mọ́sálásí ti pọ̀ jù ní gbogbo Nàìjíríà lónìí, follow by Ìlọrin, mọ́ Kwara state bí tí mọ́sálásí tó ti pọ̀ nìyẹn, ilé sílẹ̀ ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ nìyẹn. Lẹ́yìn náà Lagos state ní mọ́sálásí ti pọ̀, lẹ́yìn náà Abẹ́òkúta, lẹ́yìn náà ẹ máa lọ sọ́ọ̀sùn state, ibi táwọn mọ́ọ̀kì ti pọ̀ jù sí nìyẹn. Lẹ́yìn náà kásẹ̀sẹ̀ máa lọ sí àwọn Abẹ́òkúta àti Èkìtì. Ẹjọ́ mo wá fẹ́ béèrè lọ́wọ́ gbogbo yín pátápátá, àwọn mọ́sálásí tí mo kà yìí, gbogbo mọ́sálásí tí mo ń kà yìí tó bá ti di ní ìdájí náà ni mọ́sálásí máa ń kún. Lẹ́yìn tí mọ́sálásí bá ti kún ní ìdájí, tó bá ti di ní ọ̀sán, èèyàn bíi 4, 5, 6, 7, 10 lẹ́mọ̀ máa rí tó ń kírun nínú mọ́sálásí o. Tó bá di ní àsìkò asiri tó fẹ́ kírun asiri, àwọn èèyàn bíi jàmáà 2, 3, 4 lẹ́mọ̀ máa rí níbẹ̀ tó ń kírun nínú mọ́sálásí. Jàmáà máa pọ̀ tó bá ti di ní nǹkan bíi mọ́gúrúbì, ẹ máa rí nǹkan bíi 20. Tó bá di bí ìṣá ìyẹn lásẹ̀sẹ̀ máa rérò tó máa pọ̀ díẹ̀. Kì í dẹ̀ ṣe pé bóyá gbogbo wọn náà ni ẹlòmíì lè mọ́ lọ kí. Tí ọ̀rọ̀ tí mo bá sọ tí ò bá yé yín, first Ramadan, second Ramadan, tí Ramadan bá ti di 10, mọ́sálásí ò mọ̀ kú. Tó bá ti di pé Ramadan wọ 11, 12, 13, 14, 15, mọ́sálásí ò mọ̀ fà. Àwọn mọ́sálásí tá a wá ní káàkiri bó la ti lò wọ́n dé. Èèyàn mélòó ló kírun bẹ́ẹ̀? Everybody ló fẹ́ kọ́ mọ́sálásí sí Nàìjíríà lónìí. Ebi sì ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn tó lè dìde tó lè máa gbé program láti máa fi ran àwọn èèyàn lọ́wọ́ lọ́tún sílé sódì líle lóko ó wà ó. Ṣé ẹ gbàgbé nígbà tí ọmọkùnrin tó ń pè ní Ọládélé Genesis tó ń ṣe program tó fún àwọn everybody lóúnjẹ, tó ń fún àwọn mùsùlùmí lóúnjẹ, ẹ̀yin mùsùlùmí yìí náà lè dìde lẹ́ ń bú ńgbà náà lọ.
ẹ dìde ẹ ń bu ẹni gbogbo ẹni mùsùlùmí ó ti fẹ́ máa convert àwọn èèyàn sí mùsùlùmí nígbà tó jẹ́ sí pé ẹ̀yin mùsùlùmí tẹ wà ní online tẹ ní access lórí internet lórí Facebook tó yẹ kẹ́ jáde kẹ́ ràn yẹn lọ́wọ́ bíi ti Ọládélé Genesis bíi ti Àgbàlá Gabriel wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ o ẹ ní jáde ìjà lẹ́mọ́ máa jà lérí Facebook lójoojúmọ́ àáfàá kan ò mọ náwù àáfàá kan ò mọ sọ́rífù ta ló kọ́ ẹ̀ ń kéwú alùsùnà ni ta ló bẹ̀ yín ní gbogbo tẹ́ ń pariwo yẹn alùsùnà tẹ pariwo títí òun ní sí báyìí gbogbo wọn ti wá dé ẹlẹ́bọ mọ́ yín lọ́wọ́ ẹbọ tẹ́ ń pariwo pé ẹ̀fẹ́ rí mọ́ yẹn àwọn ẹlẹ́bọ yẹn ti wá padà wá jáde mọ́ yín lọ́wọ́ gan àwọn tẹ́ ẹlẹ́fẹ́ rí yẹn gangan tó já sí pé tẹ́lẹ̀ ṣe máa ń bẹ̀rù yín ni pé wọn ò fẹ́ kẹ́ rí àwọn nísìnyí wọn ò tiẹ̀ wá lójú tì mọ́ wọn ti ń jáde kí lẹ̀ wá fẹ́ ṣe ẹ ti tọ́ wọn níjà gbogbo wọn ti wá jáde sí báyìí wọ́n ti ń dúró tì í pé tó ìṣẹ̀ṣe làwọn fẹ́ ṣe lérí ẹ̀sìn tẹ́ ẹ ṣe ẹ pa ọ̀rọ̀ alùsùnà kò sí alùsùnà ẹ pa ti sójú kan jíyàrì tó yẹ kẹsẹ̀ ẹ ṣe gbàtẹ́ ẹ ní owó láti fi ràn yẹn lọ́wọ́ ẹ dẹ̀ ní agbára ẹ wà ní access láti rí Facebook láti fi ràn àwọn yẹn lọ́wọ́ láti fi jẹun ẹ mà ṣe é o Àgbàlá Gabriel ló ṣe é sí báyìí o ó dìgbà tí Àgbàlá Gabriel máa wọ mọ́sálásí lọ gbogbo àwọn tó bá rí láti ṣàánú níbẹ̀ máa kó wọn lọ kó máa ṣàánú wọn lọ Ọlọ́run máa fún ẹlẹ́san dáadáa lórí tó ń ṣe bọ́lọ̀ ṣe ṣe ẹlẹ́san lérí pé àwọn actors Nàìjíríà àwọn onífíìmù Nàìjíríà tó já sí pé wọn ò tiẹ̀ réèyàn pè wọ́n mọ́ wọn ò róúnjẹ jẹ mọ́ bọ́lọ̀ ṣe fún ẹ lágbára pé kó máa gbé wọn dìde kó máa ràn wọ́n lọ kó máa dùn wọ́n nínú máa wọ anywhere tó bá fẹ́ wọ̀ tó bá jẹ́ pé mọ́sálásí ló fẹ́ wọ̀ máa wọ̀ lọ torí pé àwọn tiwa kéwú ni wọ́n jà lé lórí báyìí o ká máa bú àwọn àgbàlagbà àfáà kéèyàn máa mú àgbàlagbà àfáà kó máa bú wọn lẹ́yìn ìgbà tó bá bú àwọn àgbàlagbà àfáà tán àwa máa lọ bẹ̀ wọ́n ní kọ̀rọ̀ a máa dọ̀bálẹ̀ a máa bẹ̀ wọ́n pé kán jọ kan foríjì òun torí tọ́lọ́ bẹ́ẹ̀ sì nígbà tó ń bú wọn gbogbo ẹ̀yin tẹ́ wọ̀nyí inú yín dùn ẹ wá gbọ́ ẹ̀yin àfáà òdodo ọ̀rọ̀ dé tí mo fẹ́ sọ fún yín níjọ́ kìíní ọjọ́ sí tí Yusuf Adépọ̀jù tó ń sọ̀rọ̀ tó ń ka àwọn àṣírí Jamiu Adépọ̀jù Jamiu Adégún wà ní online tó ń kà mo pè wọlé jọ́nà lọ́n pé tó ìjà tẹ́ ń jà ẹ̀yin mùsùlùmí kò lè pè yín ẹ má jà ìparí ìjà ẹ jẹ́ kí ìjà yìí parí ẹ mójú kúrò láàrin ara yín ẹ yáfi ara yín sálámì ẹ̀ bá tiẹ̀ fẹ́ bára yín ṣe papọ̀ mọ́ ẹ má jẹ́ kí sálámọ̀ já láàrin ara yín ọmọ ìyá kan náà la pera wa n táàdì sì sọ ni gbogbo tó wù kọ́ ṣe láyé ká ṣe tó láyé èèyàn lẹ́ni tó mú ànábì Muhammad sàṣálá tó da ẹ̀gúsí lára tó ṣe gbogbo ẹ̀ sí ànábì máa padà forí jìn ṣé wọ́n á tan yín lónìí kò àbí ò tan yín oore òun la fẹ́ ṣe fún yàn lónìí báyìí ìjà yìí náà ni lérí Facebook àfáà kan ò da àfáà kan da kí ni ó dé kí ni wàhálà yín níbi tẹ jòkó sí náà làwọn Àgbàlá Gabriel àwọn tẹ níwọ̀n ní rọ́nà lọ́wọ́ tí ń dìde mọ́ yín lára sí o àwọn ni wọ́n wá ràn yàn lọ́wọ́ lónìí àwọn ò bá yín jà o àwọn Àgbàlá Gabriel ò bá yín jà àwọn Ọládélé Genesis ò bá yín jà wọ́n ń ran anybody lọ́wọ́ láti jẹ láti mu ni ẹ̀yin ẹ wà ń bẹ̀ tíra ní kẹ́ ẹ máa jà lé lórí ẹ máa láwọn àfáà kan da àfáà kan ò mọ kéwú àfáà kan alùbídíà ni àfáà kan alùsùnà ni kí lè rà ń bẹ̀ èrè wo la rí jẹnu gbogbo tẹ̀sí.